Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Èmi náà ni, èmi ọmọ yín náà ni, èmi àbúrò yín, Ẹlẹ́yẹlé Global TV. Èmi náà ni. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Portable, òun ni mo tún ní kí n tún fi tó yín létí fún àǹfààní ẹ̀yin tí ẹ bá tí mọ ibi tí ọ̀rọ̀ yìí tún gbé dúró. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n ti jáde. Wọ́n pọ̀, wọn ń ṣe ẹyọ kan, wọn ń ṣe méjì, wọn ń ṣe mẹ́ta, wọn ń ṣe mẹ́rin, kódà wọn kì í ṣe márùn-ún. Lórí ọ̀rọ̀ Portable yìí bákan náà ni, but mo fẹ́ mú bíi méjì mẹ́ta wá sí etígbọ̀ yín lára àwọn ìránṣẹ́ tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Portable yìí. Ẹni àkọ́kọ́ tí mo kọ́ máa dárúkọ wa ni ìyá wa tí orúkọ wọn jẹ́ Prophetess Ẹ̀ṣọ́ Ẹ̀mí. Mo mọ̀ wípé ẹ̀yin tẹ́ bá dá ìyá wa yìí mọ̀, ẹ máa ti mọ ẹni tí mò ń bá wí. Wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ Portable, bó tiẹ̀ ti lè jẹ́ wípé wọn rólé apá kan kí wọ́n dá apá kan sí. Wọ́n jẹ́ kó yé wa wípé fífọ́ tí Portable fọ́ arákùnrin ní etí, kò ń ṣe nǹkan tí ó jẹ́ tuntun. Jésù Kristi tí a sọ wípé à ń sìn, à ń tẹ̀lé iná, òun náà ti fìgbà kan tán ti fìyà jẹ rí, ẹ jẹ́ kí n lo Yorùbá yẹn, tán ti sọ̀rọ̀ sí rí, tán ti yẹ̀yẹ́ rí. Bible fi ìdí ẹ̀ múlẹ̀ wípé Jésù náà ó fèsì irú àwọn challenges bẹ́ẹ̀, pé tí a bá rí òjíṣẹ́ Ọlọ́run tó bá fèsì irú challenges báyìí, kò yẹ kó jẹ́ tuntun fún wa tó bá jẹ́ wípé òjíṣẹ́ Ọlọ́run gidi. So ó dẹ̀ bá Portable náà wí ní ayé ara titi ẹ̀ pé ò bá má ṣe bẹ́ẹ̀. Ẹ̀tọ́ tó kàn ní ni pé tí ò bá gba nǹkan tí pásítọ̀ yìí ń sọ, gẹ́gẹ́ bí ìyá wa ṣe sọ pé àwọn gbọ́ wípé wọ́n ní pásítọ̀ yìí kò ń ṣe ẹ̀kíní, kò ń ṣe ẹ̀kejì ló ti ń lọ síbẹ̀, tí Portable dẹ̀ sọ pé òun ò fẹ́ rí, which means tí gbogbo wa náà mọ̀, tèmi náà gbọ́ bẹ́ẹ̀ tí mo wo fídíò yẹn tí Portable ti sọ pé òun ti ń wọ̀nù ìránṣẹ́ Ọlọ́run yìí, but ó kọ̀, kò gbọ́, ó tún padà lọ again. Ẹni ẹ̀kejì tó jẹ́ pásítọ̀ tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Portable yìí náà ni bàbá wa alàgbà tí a mọ̀ sí Takuti Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ bàbá yìí, ẹ ti máa mọ ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, Takuti Jésù. Àwọn náà sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí náà sọ, ó fi ara pẹ́ nǹkan tí màmá wa náà sọ, wípé ìránṣẹ́ Ọlọ́run gidi ó gbọ́dọ̀ máa expect irú nǹkan báyìí, ó gbọ́dọ̀ máa expect irú àwọn ìgbéníjà báyìí, because Jésù Kristi náà òun náà fèsì àwọn challenges yìí, pé òun tiẹ̀ tún bá yọ̀. Bàbá wa Takuti Jésù yìí sọ pé àwọn tiẹ̀ tún bá ìránṣẹ́ Ọlọ́run yìí yọ̀ pé ó jẹ ìgbátí, gẹ́gẹ́ bí Jésù tí a sọ wípé à ń tẹ̀lé tó ṣe sọ nínú ìwé mímọ́ pé tán bá gbá ẹ ní etí ọ̀tún kó o kọ ti òsì sí wọn. So àwọn bá arákùnrin yìí yọ̀ wípé ó ti jíṣẹ́ ìyìn rere dé ibi tí wọ́n ti challenge ẹ̀, pé gbogbo òjíṣẹ́ Ọlọ́run tó bá ti ń jíṣẹ́ ìyìn rere kó máa expect irú ìgbéníjà báyìí. Ẹni ẹ̀kẹta tí mo tún máa mú orúkọ ẹ̀ wá, torí wọ́n pọ̀ lórí ọ̀rọ̀ Portable, wọ́n pọ̀. Ẹni ẹ̀kẹta tí mo tún máa mú ọ̀rọ̀ ẹ̀ wá ni àdàbà ẹ̀mí. Àdàbà ẹ̀mí. Àdàbà ẹ̀mí. Tẹ́ ẹ bá ti mọ òjíṣẹ́ Ọlọ́run tó ń pè ní àdàbà ẹ̀mí, àdàbà ẹ̀mí sí, ṣé àdàbà ẹ̀mí sí àbí àdàbà ẹ̀mí, either one of the two, ẹ ti máa mọ ẹni tí mò ń sọ yìí. Àwọn tiẹ̀ tún fi kún, wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run tó bá ń jíṣẹ́ ìyìn rere tí wọn bá ti criticize ẹ̀, tán tí fọ́ létí, tán tí domilù, tán tí yẹ̀yẹ́, kò tí ì jíṣẹ́ Olúwa débi tó ní àpẹẹrẹ. Pé tó bá jíṣẹ́ Olúwa débi tó ní àpẹẹrẹ, àwọn àmì yìí ó gbọ́dọ̀ jáde sí ẹ, kò sọ́gbọ́n, ó gbọ́dọ̀ jáde sí ẹ. Máì náà tó wá sọ débi pé Portable tí ó gbá máì yìí létí pé òun ò lè rí Portable blame kan lọ títí. Ó ní ìdí tí òun ò ṣe lè rí Portable blame kan lọ títí ni pé òun náà tún gbọ́ wípé Portable ti ń wọ̀nù ẹni yìí tó kọ̀ tí kò gbọ́, pé ṣé ọ̀dọ̀ Portable nìkan ni àwọn báwo ni máa yẹn ṣe put àwọn ọmọ àwọn Bábílónì àbí àwọn tó hàn ságbọ́ lọ́hùn gbọ́ṣá
ṣé ọ̀dọ̀ Portable nìkan ni wọ́n wà ní àìmọye ibi tán pọ̀ rẹpẹtẹ. Òun tó tẹ̀síwájú pé tó o bá ṣe wàásù fún wọn níbì kan tí wọn ò bá dẹ́ ẹ lóhùn, Bíbélì ò sọ fún wa wípé ká mú wọn ní tipátipá. Tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé nínú fídíò tí mo ṣe sẹ́yìn pé gẹ́gẹ́ bí Jésù Kristi ṣe wàásù, gẹ́gẹ́ bí ànábì ṣe wàásù, pé Ọlọ́run kò sọ fún mi pé ẹ lọ sọ fún àwọn èèyàn mi pé ọ̀nà báyìí ni ọ̀nà tó tọ́ àti ọ̀nà ìyè. Kò sọ fún yín wípé wọ́n máa gbà àbí wọn ò ní gbà. Ẹ sọ fún wọn ni kán gbọ́. Ṣẹ́rí gbígbà ṣíṣe ti ọ̀nà Olúwa, ọwọ́ Olúwa ló wà. Àlùkùránì náà sọ ìdínà sírátàlímùsítẹ̀kímọ̀, òun lọ bá afinimọ̀nà. Ìdínà sírátàlímùsítẹ̀kímọ̀, òun lọ bá afinimọ̀nà. Ẹni tó lóun bá fi mọ̀nà, òun ló mọ̀nà. O lè ṣe wàásù fẹ́yàn láti January from December. Kò ṣe wàásù, kò ṣe preaching from January to December. Ẹni tó máa gbọ́ ò ní gbọ́ o. O dẹ̀ lè ṣe preaching fẹ́yàn ní àárín 30 minutes. Gbogbo nǹkan tó o dẹ̀ sọ á dẹ̀ yé, á dẹ̀ change. Ọlọ́run fi mọ̀nà ni o. So gbogbo ẹni tẹ́ ẹ bá ṣe wàásù fún tí ò bá gbà, ẹ gbà wípé Ọlọ́run ò tí ì ṣetán àti fi mọ̀nà ni. Ṣé wá rí tó wá yà mí lẹ́nu ni pé man tó wá jáde tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fatafata tó ń ṣe bí ẹni pé òun gangan ni Jésù. Ẹ jọ̀ọ́ pásítọ̀, ẹ bá sinmi ẹ̀dọ̀, ẹ bá sinmi ẹ̀dọ̀. Kí ló dé, kí la gbé, kí lẹ jù? Ẹ sọ títí ẹni tó bá tún jáde sí yín, ẹni tá a dẹ̀ ń sọ yìí, ó lè máa ju àkọ́bí yín lọ. Ẹ máa ti bírú ẹ̀ lọ́mọ. Ẹni tẹ́ ẹ lè pè, tẹ́ ẹ lè bá wí ni. Ẹ wá ní tó bá bí dáa, tó bá tún jáde, ẹ promise ẹ pé pléènì ọ̀fẹ́ ló máa gbé dé Àbújá. So tó bá gbé dé Àbújá yẹn, wọ́n fẹ́ lọ pàmbí àbí wọ́n fẹ́ lọ tìmọ́lé ṣe gbogbo agbára titi yín tẹ́ ẹ ní. Ohun tí Jésù ní kẹ́ máa fi ṣe nìyẹn. No, pásítọ̀, ó kù díẹ̀ káàtó. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó kù díẹ̀ káàtó. Ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ ṣe wá ń sọ láì àtẹ̀yìnwá, ó tiẹ̀ tún ṣì wá ń dà o. Ṣé wá rí ibìkan tẹ́ tún wá mú ọ̀rọ̀ lọ? Ẹni ṣé ó lè gbá àwọn àáfàá létí? So mini wípé àwọn àáfàá náà tó bá gbá wọn létí, nǹkan burúkú á ṣẹlẹ̀ sí. Ẹ ti fi yẹn náà, ẹ ti fi blackmail àwọn àáfàá mẹ́rin, because tí ẹ bá mọ̀ wípé àwọn Yorùbá, àwa Yorùbá, àwa la mọ̀ ọ̀rọ̀ gbọ́ jù, a dẹ̀ lè yí ọ̀rọ̀ kan ṣo, a lè yí sí ọ̀nà igba. Ṣé wá rí ibi tẹ́ ẹ ti wá ba ọ̀rọ̀ jẹ́? Ṣé wá rí ibi tẹ́ ẹ ti wá ba ọ̀rọ̀ jẹ́? Ẹni ṣé ó lè gbá àwọn àáfàá létí? Ìyẹn tẹ̀ tún ṣì ń da díẹ̀ o. Ẹ wá ní àbí olórí burúkú àwọn babaláwo bí ẹgbẹ́ tiẹ̀. So babaláwo lẹ categorize ní olórí burúkú. Ẹ rí pé ẹ ti kọjá yẹn bẹ̀yẹn bàbá. Pastor, ṣé bí Jésù ṣe ràn yín nìyẹn? Ṣé bí Jésù ṣe ní kẹ́ ẹ máa ṣe wàásù nìyẹn? Ok, tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ gbèjà Kristẹni, tẹ́ ẹ bá fẹ́ gbèjà Kristẹni, ṣé báwọn kan ni mo dárúkọ wọn yìí? Àwọn ò ṣe máa ṣépè fún babaláwo, wọn ò ṣe máa ṣépè fún àfáà. Ṣé rí Bíbélì ní nípa ìwà wọn la ó fi mọ̀ wọ́n, nípa èrè wọn la ó dá wọn lẹ́jọ́. Ṣé rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí, ó ti jẹ́ kán mọ irú pásítọ̀ tẹ́ jẹ́. Kí lẹ̀yin gan fi yàtọ̀ sí Portable? Kí lẹ̀yin fi yàtọ̀ sí Portable? Ẹ jọ̀ọ́, ẹ̀yin ló lè fẹ́ mi, ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí. Ẹ jẹ́ kí fídíò yìí kó go viral fún àǹfààní àwọn tí wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, wọ́n ń sọ pé kí Portable kó lọ bẹ pásítọ̀ yìí, kó lọ bẹ pásítọ̀ yìí. Instead kẹ́yìn náà sọ̀rọ̀ tó wà meaningful. Èpè lẹ́ ń ṣe fún àwọn babaláwo. Táwọn babaláwo bá wá jáde ńsìn, tó bẹ̀rẹ̀ sí ní gbógun tì yín, wọ́n á ní ìjà ẹ̀sìn dé. Wọn ò dẹ̀ ní mọ̀ pé ẹ̀yin lẹ ti fi èpè ránṣẹ́ sí wọn. Ṣé tí Portable bá tiẹ̀ ti ń ṣe àwọn ńsìn, ṣé yẹn ti wá mìíní pé kẹ́ ẹ máa ṣépè fún babaláwo? Pásítọ̀, ṣé ẹ ti wá mìíní pé kẹ́ ẹ máa ṣépè fún babaláwo? Ẹ wá ń lérí fatafata. Ẹ tún lérí débi pé ẹ máa lọ ṣèsọjí níwájú ṣọ́ọ̀bù ẹ̀. Tẹ́ ẹ bá ṣe ìsọjí ńbẹ̀, tóun náà bá kó àwọn èèyàn tiẹ̀ náà jáde pé ẹ̀ ń disturb òun, ta ló máa jẹ̀bi? Ẹ máa jẹ̀bi náà. Tẹ́ bá fẹ́ ṣe ìsọjí, ẹ lọ sórí feed, ẹ lọ sí hall, ẹ ṣe nínú ṣọ́ọ̀ṣì yín. Feed wà ń bẹ̀, hall wà ń bẹ̀, ẹ invite àwọn èèyàn, ẹ ṣe ní ṣọ́ọ̀ṣì yín, ẹ wá lọ síwájú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù, ibi tó náà ti ń wá ọ̀nà jíjà àti mímu ẹ̀, ẹ wá níbẹ̀ lẹ́fẹ̀ẹ́ lọ ṣe ìsọjí. Ó kù díẹ̀ káàtó, ó kù díẹ̀ káàtó. Ẹ lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí, kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí ọ̀rọ̀ Portable. Ibi tá a ṣeré gbédè ní tí ẹni information bá tún jáde, màá tún jẹ́ kẹ́ ẹ gbọ́. Ire o.